me lucky man on the video. Can't be on the mix, yo. Yo, to the magic producer. I got a soba. Gbogbo lórí. Agbárí orí mi. Pàgùbẹ̀ rárí. Ẹgbẹ́ mi lówó. Mo sì máa lówó. Bàbá ti ṣe lérí o. Ẹ dára sí mi mọ́. Ìwọ gan ṣe ni. Ìwọ ni. Ẹni màmá gan ni màmá gan ni máa rògbò bẹ́ẹ̀ yìí nìkan lè wọ́n ní kọ́. Mẹ́mi gan ṣe wá ẹ̀ mo máa kọrin. Èmi gangan mo máa kọrin kí ni. Yọ. Jésù. Yọ. Èmi bàbá lẹ́gbà tí mo máa ń ta gbà lójú ẹ̀ lẹ́gbà. Continue. Ní gbangba. Ní. Hey! Ayé mi tèmi bá mi. Ọmọ ìyá mi lucky man. Aláìntrai. Ẹ̀rí mo ṣe ń orin tì. Kéèyàn tó kọ́pù orin jọ kó tó dòdìdí. Ṣẹ́gbà ìṣòro mọ́lẹ̀ ẹ̀ ń gbìyànjú. Ọlá gold ẹ̀ ń try. Adé wa kọrin tì. Èmi náà dẹ̀ mo dẹ̀ sọ pé wọ́n orin kọ ọjọ́ tó kọ náà. Èmi bàbá lẹ́gbà tí mò ń tàgbà lójú ẹ̀ lẹ́gbà ní gbangba. Apostle, we hear of this. Mo ń jó gèdè àgbààgbà. Ẹ wo gbàgbà náà gbogbo ẹ̀dá ọmọ ìgbà tó lè jẹ́ ọmọ yìí mi lé.